Ẹ káàbọ̀ padà sórí ètò bó ṣe ń lọ ní tabala ti ìlera. Nǹkan tí à ń sọ̀rọ̀ lé lórí lọ́sẹ̀ yìí ni àrùn wárápá. Fún èyí tẹ̀sẹ̀ ń wọlé, àlejò wa wọ́n ti sọ̀rọ̀ sẹ́yìn fún ìgbà díẹ̀. Kí wọ́n ní tips for the week tí mo ní fún yín lọ́sẹ̀ yìí? Ayu, bẹ́ẹ̀ ni, ayu. Àwọn olóyìnbó máa ń pè ní garlic. Ó jẹ́ àlùbọ́sà kékeré. Àwọn èèyàn máa ń kọjá lẹ́gbẹ̀ẹ́ lọ́jà, wọ́n máa ń fojú di. Iṣẹ́ tí ó ń ṣe lára ó ṣe kókó, ó ṣe pàtàkì. Báwo la ṣe lè lò? Tá bá ti rọra mú ayu wa, tá fọ̀, á fọ̀ dáadáa. Á bó èpo ara ẹ̀, á dẹ̀ tún ṣàn. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń lò àgé sọ́nà kéékèèké, á lò pẹ̀lú omi bí ìgbà tí a bá lo oògùn. Tí a bá dẹ̀ tún lè lò ó bẹ́ẹ̀, báwo la tún ṣe lè lò? A tún lè sè mọ́ ọbẹ̀. Tá bá ti lọ ata wa, tá bá ti fẹ́ lọ ata wa, ká bó sínú ata wa, ká lọ bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ mi àtúgé kéékèèké bí mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn náà, a tún lè fi ṣe ìrẹsì, a lè fi dín ata. Àwọn ẹlòmíì ò lè tún, wọ́n lè mọ̀ pé àwọn ò ráyè jàre, báwo la tún ṣe lè lò? A lè jẹ lẹ́nu bẹ́ẹ̀. Àmọ́ tá bá jẹ lẹ́nu, ó máa ń rùn fún ìgbà tó pẹ́. Àwọn tá bá ti jẹ tán bẹ́ẹ̀ yẹn, jẹ́ ká máa fọ eyín wa. Ó dá lọ́pọ̀lọpọ̀ ní fún àwọn tí wọ́n bá rí ìgbẹ́yà déédéé tán bá lò. Ó dá fún àwọn onítọ̀ ṣúgà. Ó dá fún everybody. Kò ṣe àwọn tó ní àrùn nìkan. Ó dá fún gbogbo èèyàn. Ẹ jẹ́ ká máa lo àrùn. Owó kékeré náà ló ń tà ní ọjà o. Ẹ jẹ́ ká máa lo èso ayu. Èso lèmi máa ń pè ní tèmi o. Tí bá ti débẹ̀ máa ní mo fẹ́ ra èso ayu. Ẹ jẹ́ ká máa lò. Bẹ́ẹ̀ ni nǹkan tí mo ní fún yín ní ọ̀sẹ̀ yìí nìyẹn. Ẹ jẹ́ ká padà sórí nǹkan tí à ń sọ lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú àlejò wa, àrùn wárápá. Ẹ kú kalẹ̀ àlejò wa. Ṣẹ́yìn máa ń lo ayu ṣá? Ẹ ń lò rárá. Àlejò wa ò parọ́. Ṣé ẹ ń lò rárá? Ó dá, ẹ jẹ́ ká máa lò. Ó dá fún ara, fún ká bá lè máa lọ sí ilé ìgbọ̀nsẹ̀ dáadáa. Ó dá fún body system wa. Ṣé pé mi mo tún sọ fún yín sì kó dà? Ẹ̀yin ló yẹ kẹ́ máa sọ fún mi kó dà o. Iṣẹ́ àwọn dietitian ni wọ́n yẹn. Àmọ́ èmi sọ fún yín sì pé wọ́n ti sọ fún mi kó dà. Èmi sọ fún yín sì kó dà. Ṣẹ́gbà. Ó yá ẹ ṣe ìlérí fáwọn ará ilé pé máa lò lọ látẹ̀yìn. Ok, bí wọ́n ṣe sọ, àwa náà máa lò láti lò. Ẹ kú jókòó. Ìbéèrè tí mo tún fẹ́ béèrè ni pé tí nǹkan yìí bá gbé àwọn ọmọ tá à ń sọ yìí, àwọn ọmọ míì máa ń lo àwọn pọ̀ débi pé wọ́n wá fi ọwọ́ sí wọn lẹ́nu. Ṣó lẹ́tọ̀ọ́ ká máa fi ọwọ́ sí wọn lẹ́nu? Màá gbà níyànjú pé ká má fi ọwọ́ sí wọn lẹ́nu. Mo tẹ̀ wí pé nígbà tí èmi náà kéré tí mo rí àwọn ọmọ tó ní wárápá wọ̀nyí, mo á rí pé wọ́n máa fi ṣíbí onírin sí wọn lẹ́nu. Wọ́n á ń pé kí ló ṣẹlẹ̀ tó ń fi ọwọ́ tiẹ̀ ló ṣe kí ní jù. Ìdí tán fi ń ṣe bẹ́ẹ̀ ni pé nígbà míì tẹ́ bá fi ọwọ́ sí wọn lẹ́nu, nítorí pé wọ́n lè control nǹkan tó ń ṣe wọ́n ní àkókò yẹn, wọ́n lè gé ọwọ́ yín jẹ. Tán bá pa eyín dé mọ́ ọwọ́ yín, ó ṣeé ṣe kán gé ọwọ́ yín bọ́. So àti rí cases nígbà yẹn tí mo kéré gan tán sọ pé ìkan gé ọwọ́ ẹnìkan bọ́. So ìyànjú tí màá gbà ń pé tán bá fi ṣíbí sí wọn lẹ́nu, ọkàn tẹ̀ wọ́n ní ìjọ wọn. Ṣó lẹ́tọ̀ọ́ pé ṣíbí onírin ni ká máa fi sí wọn lẹ́nu? Ẹ wí pé wọn ò ní lè, ìdí tán fi lo ṣíbí ni pé kí eyín wọn má bàa pàdé. Wípé kán lè control eyín wọn, kán máa, because tán máa ń ìdí àwọn kan sọ pé tí eyín bá pàdé pé ó máa kú. Ṣé understand nǹkan tó ń sọ nìyẹn? Ẹ wá jẹ́ explain nǹkan tó happen nínú àkókò yẹn. Àwọn míì máa sọ pé wọ́n ní superstitious belief. Ṣé understand? Pé taboo. No, nǹkan tó ń ṣẹlẹ̀ lákòókò yẹn, wọ́n bá pa eyín dé, ilé tó bá pa eyín dé lákòókò yẹn, ọmọ míì wọn ò lè mí, wọn ò mí ní àkókò yẹn. Tí èèyàn ò bá mí pẹ̀lú imú rẹ̀, a máa fẹnu mí nígbà míì. Tẹ́nu yẹn bá wà ń ṣíṣí, afẹ́fẹ́ á máa gbabẹ̀ wọlé. Ṣùgbọ́n tí ẹni yẹn bá pẹnu dé tí ò tún mí, ó ṣeé ṣe kí ẹni yẹn kó gbabẹ̀ kó kú. Because tí ò bá sí oxygen tó máa lọ sínú ọpọlọ, ọ sínú ara láti ṣiṣẹ́, ikú nìyẹn.